ẹlẹ́ẹ̀kejì ìta sọ́njú ni ẹ̀yà ababil kò sí ẹyẹ tí ń jẹ́ ababil wọ́n ti máa azabtu ala hayyi tayrin yud'a ababil ẹni wọn làwọn náà wí àwọn náà sì wádìí àwọn kò sí ẹyẹ tí ń jẹ́ bẹ́ẹ̀ èyí tó fi ń hàn wá nísìnyí tẹ́fì mẹ́tẹ́rì mí ń bi hijara min sijil hijara min sijil tẹ́rí ní tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ilẹ̀ ẹlẹ̀ tá a wà yìí ilẹ̀ yìí tọ́lọ́run dá yìí kò tí yé bá mo rí kàlá kọ́ọ́lẹ̀ kan wípé iná tí Ọlọ́run dá kalẹ̀ ní alikiyama kò tí yé bá ìsàlẹ̀ ilẹ̀ yìí náà ló wà. iná bá àwọn èèyàn wọ̀ lálẹ́ kìyàmá bẹ́ẹ̀ ni abẹ́lẹ̀ ilẹ̀ yìí náà ló wà. alijanna tó dá kalẹ̀ ìsàlẹ̀ ilẹ̀ yìí náà ló wà. àwọn gbọ́ kómi ni wọ́n ní bẹ́ẹ̀ sálẹ̀ lẹ́lẹ̀. omi nìkan ní bẹ́ẹ̀ sálẹ̀ lẹ́lẹ̀ kò sẹ́ni yóò wọ ilẹ̀ débi òkun yẹn o ti ye àmọ́ Ọlọ́run ti sọ fún wa pé yawma tubaddalu al-ardu ghayra al-ardi was-samawat wa barazu lillahi al-wahid al-qahhar ètò bí ayé àtàlùkìyàmù ti rí ó dàbí ẹpísòdì fíìmù tẹ́ ń wò tẹ́ bá ti wo fíìmù lọ́tọ́ bá gbé kún bẹ́ẹ̀ sí nǹkan nísìn wọ́n kàn tún ṣe fúrẹ́ẹ́ yọba tún bọ́ síbi táwọn pé ń jọ òun kó tó di pé ń nísìn wọ́n máa ká kíní kan lórí àtọ́tẹ́ bóyá wọ́n ti gbé sí ìyá yìí nísìn àti ṣe bí ìtàn ẹ̀ wá fẹ́ bọ́ síbi abala mi ẹkùn wọn ara ká kíní kan báyìí wọ́n kàn ra ṣe fi yọkàn tó bọ́ sí bomi bí ayé ó ti rí sí alikiyama náà nù òtọ́rọ̀ wọn yọkàn yí padà báyìí náà lábàá bọ́ sí alikiyama so orí ilẹ̀ yìí náà ni àmọ́ wọn bá dá láàrin yóò yí padà yóò ṣe ń jẹ èyí tó fi wá máa wípé iná ń bẹ ń sàlẹ̀ lẹ́lẹ̀ lọ́lẹ̀ wo àwọn tí máa wakùsà lórí pé hijara min sijil ń bẹ ń sàlẹ̀ lẹ́lẹ̀ lè wo àwọn tí wakùsà òkúta kan bẹ wọn máa pè ní firestone yìí tẹ́ ẹ bá mú òkúta white pure white ó ti yẹ báwọn pure white wọ́n ti fi hàn mí rí wọ́n ti tẹ́sí ẹ̀ lójú mi rí pure white iná ní firestone yìí ó funfun ju aṣọ white lọ ó tún funfun ju ìtàn wájà àjàdé wọn lọ ó funfun ju àwọn yìí lọ tẹ́ bá mú kíní pálí ìsáná tẹ́ bá ṣe báyìí yóò jò bàbá fi òkúta àwọn sí pálí ìsáná yóò jò báyìí yóò múná wa ó ti yẹ báwọn èyí wọn kàn uranium wọ́n tó pè kàn bẹ́ẹ̀ uranium stone yìí mo rí yìí náà tẹ́rí lé yìí tiẹ̀ tẹ́ bá bu omi kalẹ̀ nísìn sínú abọ́ kan tẹ́ bá ju òkúta uranium nínú lẹ́lẹ́wọ̀ tẹ́ bá ju síbẹ̀ ṣe bí kámbàdì táwọn kíní máa lò ìsúnmọ́ sí tọkọtọkọtọkọ yọ máa hú bí tí ń hó ni bàbá àròdì ẹ wá mú sàlẹ̀ kan ẹ sáná sí gbọ́ tó bá ti gbàlẹ̀ kan náà yọ máa jù lọ kí wọ́n ní kí wọ́n fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé bẹ́ẹ̀ bá ti ń bomi sí bẹ́ẹ̀ ni ó sì máa jò sí. lókùtà uranium yẹn bẹ́ẹ̀ bá ti àwọn tó máa wá kíní kùsà yẹn tó wọ́n mú wá bẹ́ẹ̀ mi náà ni ẹni tó ń ṣe lọ́sọ̀ fún mi náà ni tẹ́mi náà gbọ́rí ọba ìpínpẹ̀ ni wọ́n máa ọba ìpínpẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ wọ́n máa tẹ̀sí báyìí bí ẹ bá ti sọ ọkọ̀ tí wọ́n ń pè nù àwọn sáà ti máa pé kọ́dà kọ́ máa jẹ́ uranium náà lóko rẹ̀ ń jẹ́sẹ̀ sọ sáà ti máa pé mo ti wù yín òkúta ń bẹ́bẹ́ tí máa ṣe bẹ́ẹ̀ ẹ bá lọ́dọ̀ àwọn tí wà kùsà irú àwọn òkúta bílíọ̀nù náírà ni wọ́n ń ta àwọn sí lókèrè ara ọrọ̀ ajé tọ́lọ́ sí fún nàìjíríà yẹn wọ́n ní nàìjíríà gbogbo ọ̀nà gbẹ́tì wọn náà sá kí wọ́n náà kí báyìí lánàá sáré gbogbo báyìí àwọn òkúta yẹn bẹ́ẹ̀ tí wọ́n òkè ọdẹ tí wọ́n rí ókè kí ni àwọn òyìnbó fi ń ṣe bọ́ǹbù ni wọ́n fi ń ṣe wọ́n fi ń ṣe bọ́ǹbù wọ́n fi ń ṣe ọ̀tá àmọ́ àwọn àgbákò bọ́ǹbù bẹ́ẹ̀ ni èyí tí wọ́n fi ń ṣe góòdì mbẹ́ àmọ́ àwọn eléyìí tí mo wí bọ́ǹbù tó dé bọ́ náà àti tó bá jù sínú abọ́ báyìí wọ́n da omi sínú abọ́ wọ́n sì jù síbẹ̀ ìsìn àbá tí wọ́n ti ń sọ wọ́n sì sáná sí ìsìn jò tẹ́ bá tún wá ń bomi sí yóò tún máa lágbára sí òun nídìí epo so irú ẹ̀ yẹn ni wọ́n papọ̀ tí wọ́n fi ń ṣe bọ́ǹbù ibi tó ti mọ̀ yí pé iná ń bẹ ń sàlẹ̀ mọ́ iná máa ń bẹ ń sàlẹ̀ lẹ́yìn àbí òsínà so irú ẹ̀ ni Ọlọ́run sọ pé tarimihim bi hijara min sijil so hijara yẹn ó ti ní iná wọ́n bá ju síbi kan bọ́ǹbù yóò jẹ so àbákẹ́jẹ́ pé ẹyẹ kan Ọlọ́run wá dá ẹyẹ kan torí pé ọfẹ́ ju bọ́ǹbù fẹ́ nìkan ọ̀ẹ́sẹ̀ wá lè dá ẹyẹ kan fífò tí kìíní yẹn ń fò òun ní di tẹ́yù ó ti wà òun ní tẹ́yù àbàdé so bí eléyìí ti rí nù. èyí tí ó wá jẹ́ main topic wa gan lónìí òun náà ní ìgbà tí ń bá bọ̀ láti ọjọ́ Friday òun ní pé àwọn kan bẹ tí wọ́n jẹ́ sàlàfíà ó jásí pé àwọn àfọ òní Sufi wọn máa pè wọ́n ní ẹlẹ́bọ wọn ní àwọn àfáà tí wọ́n wù ìpẹ́ tí wọ́n lù sábì wọn ní ẹlẹ́bọ ni wọ́n pàápàá jùlọ wọn sọ wípé ilé tí wọ́n bá sin òkú sí tísàrí bá wà mẹ́ wọn ní òòsà ní irú òkú náà ti ṣe sí agbolé wọn ní kọ́dà mọ́sálásí tí wọ́n bá sin òkú sí ẹ̀gbẹ́ rẹ̀ àbí wọ́n sin òkú sí wájú mọ́sálásí náà àyè òun ti dàyẹ bọ tí wọn ò sì gbọdọ̀ kírun bẹ́ẹ̀ gbogbo ẹni bá sì ti kírun bí òní ládàá inú wa dàrú kò yé wa tó àwọn kékeré bá wa tàmọ́lẹ̀ sí pé sẹ́bẹ̀ náà lórí àbí bẹ́ẹ̀ kọ́ àyàkùnmọ́lá. lérí eléyìí hùn tẹ́rí ọ̀rọ̀ tí ọba ti bá ọ̀rọ̀ mímọ̀ lọ kì í sí jàmbẹ́ àìmọ̀kan ní máa mú ní ti ìjàpàdé mímọ̀ ìsọ fún kí àwọn sàlàfíà tí àwọn ahàlùzúnnà tí wọ́n jẹ́ sàlàfíà wọ́n sọ fún àwọn ahàlùzúnnà tá jẹ́ sùfíà ahàlùzúnnà kan náà gbogbo wa àwọn jẹ́ sàlàfíà àwọn jẹ́ sùfíà sàlàfíà tí wọ́n látọ̀dọ̀ Ahmadu Mambali ó ti wà àdàríyà ni wọ́n ó ti wà àdàríyà ni wọ́n so àwọn náà tó lè pera wa ní sàlàfíà tọ́ra ní àwọn zálàfù wọn ṣe àtọ̀kadì ní ṣe zálàfù wa ni wọn ṣe fàmílà Tijani zálàfù wa ni wọn ó ti yé báwọn náà bọ̀tà àwọn àdàríyà àwọn aṣàríyà ó ti yé aṣàríyà àti màtòrídíyà alùsùn náà wal jamaa ni wọn but àwọn tí wọ́n jẹ́ sàlàfíà àwọn ọ̀gbà àwọn aṣàríyà ní alùsùn náà wọn àgbà wọlé wàlẹ́ àlùkù wàbí kan náà ní gbogbo ẹ̀ àwa sì gbà wọn but èyí tó bá ti jẹ́ ọ̀rọ̀ ti mímọ̀ oníkálukú wọn máa sọ̀rọ̀ pẹ̀lú ijtihadu ẹ̀ tẹ́lẹ̀ gbogbo ọ̀rọ̀ kásìkú sílé ẹbọ ni irú èyí tí wọ́n bí àwọn ọmọ tí wọ́n ń pé torí pé wọ́n ń sìnkú pé wọ́n ń ṣàdúrà àbí gíláńpé wọ́n lè bẹ sàárè wò wọ́n ní orò ní ẹbọ ní nǹkan kan ni so ká sìnkú sílé àwọn èèyàn takò tọ́pọ̀ wípé ẹ má sìnkú sílé ẹhú àwọn òkú lé ẹ má lọ lè sìnkú sí ìtẹ́ so gbogbo èyí ìròrí ni kìí ṣe súnà Ọlọ́run kọ́ ànábì kọ́ so èrò fíkírà àwọn ni oníkálukú lọ́dẹ̀ lè ronú gẹ́gẹ́ bí ti làákàyè rẹ̀ bá sọ fún àwọn àfa àwọn sálàfí tí wọ́n sọ̀rọ̀ yìí ibi tíra tí wọ́n kà kọ́lẹ̀ rẹ̀ nínú tíra tí wọ́n fi ń dájọ́ yìí fún wa yìí bí ìròrí wọn ti rí pẹ̀lú mímọ̀ tí wọ́n ti sọ̀rọ̀ àwọn Sufi ká má kírun lẹ́yìn Sufi ká má bọ́ Sufi ṣe ká pa Sufi rẹ̀ ìròrí wọn ni
ọgbọ́ Ayakumullah, bóyá ma warada fil kitab wala fil hadith a rí nínú Al-Qur'an àti nínú nínú hadith pé ẹ má bá wọn sufi ṣe o anabi ọ̀sà sọ́lẹ̀ bá wọn kan bọ̀ wọ́n ń pè ní sufi ọ̀sà sọ́lẹ̀ anabi òsínú wàsí anabi pé àwọn ìjọ kan bọ̀ wá tí wọ́n ń pè ní òun sufi ẹ má bá wọn ṣe kò sínú Al-Qur'an níbẹ̀ so àwọn yorùbá tí wọ́n ní Inshallah. ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ pátì ó ti kú lọ́rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ pé a ní kí n lẹ́yìn òun sufi kì í sọ̀rọ̀ ẹ̀sìn má ó ti dọ̀rọ̀ pátì Àbáwọn tí wọ́n- kódà bá a ti ń sọ yìí ní sinna masalasi APC bá kọ́ kalẹ̀ PDP ló wà ní kí n mẹ́ bẹ́ẹ̀ni ọ̀rọ̀ òṣèlú nù báwọn ẹ̀ àpárò òṣèlú ayé nìyẹn wọn lè ní APC lọ́kọ́ láti kódà a ní kí n mẹ́ ó ti dọ̀rọ̀ òṣèlú kò sí tó kọ́ lọ́hùn pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ni Tijani alẹ́ kọ́ masalasi lẹ̀ kíkà díẹ̀ àwọn oníkùnrin nígbà tí àwọ̀ bá ń bẹ láàrin wọn ó ti wà rí bẹ́ẹ̀ kọ́lọ́hún tó sọ́dọ̀ kan nísìn Masha ní Allah. Tijani àti Kadiriya tẹ̀wọ̀n pé under party under tasawufu náà òun náà tó kún sí party kọ̀ọ̀kan Salafi alùsùnà yìí òun náà tó pín sí party kọ̀ọ̀kan kódà àwọn Salafi yìí náà tó pín sí ẹ̀rí pé nísìnyí ẹ̀rí pé àwọn náà ń já bẹ́ẹ̀ni wọ́n bára wọn fa nísìn ẹnu tó ní ètò rí kan tí wọ́n wí pé kúlò àyínà kúlà kìnnì kan kí la máa pè inna khayral kitab kitabullah asdaqal kitab kitabullah wa khayral hadi hadi Muhammad sallallahu alaihi wasallam wa sharral umuri muhdathatuha wa kullu muhdathatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin lérí èyí gan wọ́n tó bẹ̀rẹ̀ sí ní fa wàhálà láàrin ara wọn wàlẹ́ àlùkùwà laysa kullu bid'ah dalalah ṣe hadisi yẹn gan tábà wo hadisi àgbà wípé hadisi yẹn hadisun sahihu sanad lakin yahtaju yani hadha alhadith yahtaju ila fahmin wa tawdih ó ní di kéèyàn gbọ́ yé kó o sì lè yànnàná rẹ̀ clarification rẹ̀ dáadáa ìyẹn mẹ́rin wà lè ṣe clarification rẹ̀ kó wá kàn gbọ́ wípé kullu bid'ah dalalah wọn gbogbo tí ń bá ti ń jẹ́ bídíà ànú ni ń padà bọ̀ wá sí yọ̀ǹda kullu bid'ah dalalah Masha Allah. tọ́wọ́ yẹ pé gbogbo bídíà ànú ni ayé pé gbogbo àwọn àfa Salafiyya pátá àwọn Ibn Baz ni Albani ni Uzayminu ni Fawzani ni gbogbo wọn náà nínú dọ̀là ni wọ́n wà táwa náà wà nínú dọ̀là lùkọ̀ táwọn Sheikh Abdul Qadir Sheikh Ahmad Tijani gbogbo àwọn sọ̀yọ́kù wa àwọn Mashayikh Turuku Sufiyya táwọn náà wà nínú dọ̀là àti gbogbo àwọn dọ̀là lápapọ̀ ànábì lọ́sẹ̀ máa wá sáwọn tó bá fẹ́ yọ kú mẹ́ gẹ́gẹ́ báwọn ti wí gẹ́gẹ́ bí wọ́n ti wí àmọ́ kì í ṣe bẹ́ẹ̀ torí gbogbo àwọn àfa àwọn táwọn yìí náà wò sínú dọ̀là àwa náà àwọn àfa àtiwa náà sínú dọ̀là tí o tó ra sáǹdì bẹ́ẹ̀ à ń padà bọ̀ wá sí ibi ẹ̀yìn àmọ́ bí ká sin òkú sílé o ti yé báwọn bídà ni wọ́n pè wọn ò lè pè ń kúfúrú wọn ò sì lè pè lẹ́bọ̀ bẹ́ẹ̀ bá pè lẹ́bọ̀ ń tọ̀ wọn ọmọ al-kitab wa sunnah bẹ́ẹ̀ bá pè à ń sin òkú sílé ẹ̀bọ̀ ni a bá ń lé sí yàrá bàbá wa àwọn ẹni ire à ń lọ sí yàrá fasalati à ń lé sí yàrá Sheikh Adam bàbá alájà gbogbo àwọn bàbá wa yìí ibi wọn sí ààyè wọn ni wọ́n sí bàbá alájà balẹ̀ ni wọ́n sí bàbá andasalati lé wọ́n sí Sheikh Uzasi lé wọ́n sí bàbá abalagige ààyè wọn ni wọ́n sí tó gba àwọn wíìdì nípa kátà gbogbo àwọn akọ àbá ń sọ̀rọ̀ ṣe kì yàyà bàbá alìjàbàtà ẹ ṣeun bàbá alìjàbàtà bàbá adámẹdù gbogbo wọn inú lé ni wọ́n sí àwọn ìwá sí wọ́n sí léwu gan ó súnmọ́ súnnà ọgbọ́ súnnà ju ìsún tí ó súnmọ́ bídíà lọ báwo ni ó ti súnmọ́ súnnà ju bídíà lọ ní wípé ok àná Muhammad sallallahu alaihi wasallam inú ilé ni wọ́n sí tàbá ní sẹ́yà ànábì ẹni bá ní àwọn ànábì ọlọ́run wọ́n ní al-anbiya'u yudfanuna haythu matu àwọn ànábì ọlọ́run bí wọ́n bá kú sí ibẹ̀ ni wọ́n sin wọ́n sí ṣebí torí ẹ̀ ni wọ́n fi sin kí ló kọ rẹ̀ àná Muhammad sínú ilé nígbà pé yàrá Aisha ni ànábì kú sí Abubakar bàbá Aisha ṣé yàrá ànábì ló kú sí jáde sí wọn náà síbẹ̀ wọ́n wá sin sẹ́gbẹ̀ ànábì Masha Allah. Sayyidina Umar ṣé yàrá ànábì ló kú sí ṣé wọ́n fi wá sin sẹ́gbẹ̀ ànábì khususiyyatu rasul èyí ti yọkú mẹ́ àti rẹ́sà abẹ́ méjì lẹ́yìn ànábì tí wọ́n sin síbẹ̀ tí o tọ́ra sáà tó yẹ sànàbì Masha Allah. yàtọ̀ pé kásìn kú sílé ó súnmọ́ súnà ju bídíà lọ bídíà lọ gbèlè táwa pè ní wípé kúfúrú ni táwa ní kọ́ máa lè húsàrí àwọn àgbàlagbà máa lè jù sínú gbó kò tí bá ẹni tí ó value láyé ni wọ́n ju òkú rẹ̀ sínú gbó Masha ẹni Allah. wọn value láyé nù bẹ́ẹ̀ bá special láyé tó value kò tí bá kọ́dà ọba Saudi ò ní kó kẹ́ni kó lè jù nù gbó kọ́dà kò ní lọ sọ fẹ́ kò tí bá yóò níbi wọn sì sí Masha Allah. wọ́n pàkíjì ẹ̀ fún ni kò tí bá èyí ò jẹ́ ọ̀kan bẹ́ẹ̀ pé ó súnmọ́ súnà ju bídíà lọ ẹlẹ́ẹ̀kejì ń bẹ òun ni pé ìsìn òkú sí itẹ́ ọ̀gbọ́ àti ìsìn òkú sílé àwọn àfa sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n fi mímọ̀ ara wọ́n fi mímọ̀ ara wọn lórí ẹ̀ Ayakumullah. kò tí àwọn sàábì ànábì ó wà nínú àkọọ́lẹ̀ wípé àwọn sàábì ànábì tí wọ́n bá lọ ojú ogun wọn èrú kú wọn wálé ó ti ibi wọn bá kú sí náà ni wọ́n máa ṣe wọ́n sí nínú àwọn sàábì sí ni èyí tí wọ́n sin sílé ń bẹ́ńbẹ́ Masha Allah. àwọn tí ń sin wọ́n sin sí bàkéyà àwọn náà ń bẹ́ńbẹ́ láwọn sàábà lẹ́gbẹ̀ẹ́ bí wọ́n sin wọ́n sínú ni ok nígbà wá rí bẹ́ẹ̀ káwá sin òkú sílé kò sí ẹ̀rí kan tó sọ fún wa pé bídíà ni Masha Allah. dáwọn kí mo ní bídíà ni wọ́n pè àyẹ̀bọ̀ kọ̀ wá sẹ́ẹ̀dì tó sọ fún wa pé bídíà ni tẹ́lẹ̀ wọ́n bá sọ pé bídíà ni ayé àwọn sàábì ni bídíà wọn ti bẹ̀rẹ̀ ṣíṣe tán ṣe fà nábì gan bídíà ni ó jẹ bí tànàbì ọba wa ní jẹ́ bídíà tàbá kiri gbọdọ̀ jẹ́ bídíà torí pé nǹkan pé bídíà ni tí wọ́n ṣe lẹ́yìn ànábì tó jẹ́ nǹkan tuntun tànàbì ọmọ nǹkan yìí Masha Allah. èyí tó bá ṣe lójú ànábì tó bá jẹ́ bídíà tànàbì yìí sì rí tí ó sọ̀rọ̀ okùn bídíà ara súnà lọ́wọ́ Masha Allah. ara súnà ni wọ́n wà ok báńkà kí ni tí ń bẹ̀rẹ̀ rẹ̀ kí n fi tó mọ́ bẹ́ẹ̀ kí n fi ká mú ọmọdé pé ọkàn sọ̀rọ̀ alágbárí lásán wà bá ń sọ táwọn afáwí دفن الميت في البيت dafnul mayyit fil bayt ká sin òkú sílé وحوله àbí ká sin òkú sí sọ̀rọ̀ àǹdílé mọ̀ gẹ́gẹ́ bí àgbàlá tí àwọn bàbá wa máa sìnkú sí jọ̀hún iná nìyẹn مع وجود مقابر عامة للمسلمين pẹ̀lú páàrí tẹ́ tí wọ́n gbé kalẹ̀ fún mùsùlùmí lápẹjú anítẹ́yà yìí ní eré wọlé yìí ó kó mẹ́wàá tún gbé lọ sí okòlówó torí ibẹ̀ tún àtúnrí àyè ń bẹ̀ àyè bẹ̀ kọ́ wọ́n wá rí bẹ́ẹ̀ ọwá lóun ní sìnkú bàbá tiẹ̀ àbókù ìyá rẹ̀ síbẹ̀ ó fẹ́ sin sílé على خلاف الأولى والأفضل. méjì ni ń bẹ láàrin al-awla wal-afdal best àbí Naam. àti Better. better ẹ̀hẹ́n ó ti yé wa best àti better ntọ́ da àti ntọ́ da jù لأن في دفنه في البيت وحوله ضرر èyí على الأحياء tó yọ̀dà fún èyí tó jẹ́ best èyí tó jẹ́ better òun ni ká sin sí tẹ́
torí pé tá a bá sin òkú sínú ilé yóò máa jẹ́ kíni ẹ máa wo yóò máa jẹ́ dọ̀rọ̀ yóò máa jẹ́ ìnira fún àwọn alààyè mẹ́rin wípé wọ́n ní àwọn òórùn àbáwọn nǹkan kan tí ó máa jáde kọ́ máa tó máa wá di àìsàn fún àwọn alààyè àbí kí ó máa jẹ́ ìkọ̀ntínú ìbànújẹ́ wọn tó bá ti fojú kan sáré wọ́n máa lè máa fojú kan kí wọ́n máa bàjẹ́ àti wípé kò ní jẹ́ kí àwọn èèyàn tó máa ń lọ ìtẹ́lẹ̀ ṣàdúrà fún àwọn mùsùlùmí tó bá ń ṣàdúrà fún wọn òun ò ní sí ń bẹ̀ òun bẹ̀ ń lé àtàwọn tí ń kọjá ń bi tẹ́tí ọmọ ṣàdúrà fún wọn. àwọn sàábí àtàwọn tábì àtàwọn tó tẹ̀lé wọn. wọ́n máa lọ lè sin òkú sí itẹ́ ẹ máa wò àwọn sàábí àtàwọn tábì àtàwọn ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń lè sin òkú sí itẹ́ àìbẹ̀kọ́ kí ló wá fà tí wọ́n fi ní wọ́n ń sin òkú sí itẹ́ torí àwọn nǹkan tá a wí torí tiwa náà ni wọ́n ń ṣe kì í jẹ́ pé ànábì ló pa wọ́n láṣẹ pé itẹ́ ni ẹ máa gbókùlẹ̀ má sìnkú lé kò sí àdìsí ànábì tó sọ bẹ́ẹ̀ ẹ lè rí ọgbọ́ ẹ lè rí náà sún minal hadith tí wọ́n sọ pé ẹ má sìnkú sílé àwọn àfáà ni wọ́n rí wípé tá a bá ní a máa sìnkú sílé yóò máa affect àwọn ara lè bí kí sáré ọmọ jì yóò máa ṣe kí n kàdúkọ́ máa dẹ́rù bà wọ́n mọ́ bí kí ìyàwó máa rí sáré ọkọ rẹ̀ kọ́ máa sunkún gbogbo àwọn nǹkan báyìí òun náà ni àyè bẹ̀kọ́ àwọn àfáà wa ní ọ̀dà a ti sọ bẹ́ẹ̀ wípé kẹ́ ẹ máa sin sí itẹ́ tọ́ra àwọn sàábí máa sábà sìnkú sí tẹ́ni àtàwọn tábì àtàwọn tàbí wọ́n máa sìnkú sí tẹ́ni àmọ́ o ìwọ̀jẹ́ ta àmọ́ tó yẹ kó bá ní reason tó lè fi sìnkú rẹ̀ sílé ẹ̀wọ̀n kan tó bá ní reason tó lè fi sìnkú bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ àbúkù àfáà rẹ̀ sílé kò sẹ́ni ọkọ̀ fún láti sin. min an yumbasha kọ́ máa bẹ̀rù wípé itẹ́ tí wọ́n ń sìnkú sí yìí bẹ́ẹ̀ máa hu òkú lọ́nbẹ̀ bẹ́ẹ̀ àwọn kan máa lè hu eré òkú tí wọ́n ń ta bí irú èyí tá a ti gbọ́ rí wípé wọ́n lọ itẹ́ wọ́n lọ lè hu òkú wọ́n sì ka iye àdàdì eré kan mọ́wọ́ ọ̀kan nínú àfáà ẹlẹ́sìn kan kì í ṣe ẹlẹ́sìn Islam ọ̀kan nínú àfáà ẹlẹ́sìn kan tí ìṣẹ̀lẹ̀ Islam wọ́n wá bá odidi eré tó ọfẹ́ tó ọgọ́rùn àti mọ́kànlá lérí òkú kí wọ́n máa bẹ̀rù pé ìfẹ́ kí eré bàbá wọn yóò di eré tí wọ́n máa jù sínú agbada tí wọ́n máa jó tó bá yẹ pé torí èyí ń lọ bá fi sìnkú bàbá rẹ̀ sílé fala haraj kò sí láì fi fún mẹ́ èyí ìtumọ̀ rẹ̀ náà ni pé apádà dá apádà wípé èèyàn lè sin òkú sílé tó bá yẹ pé kò bá sí àǹfààní pé èèyàn lè sin òkú sílé nínú ṣẹ̀ríà wọn à ní fún wa nírú option náà tó bá yẹ pé ká sin òkú mùsùlùmí sínú itẹ́ ولم يوجد مكان لدفنه إلا في بيته. tá a sì rí àyè tá a lè sin sí àbí ká sin sílé pẹ̀lú kí mo pè é pẹ̀lú làlúrí tá a sọ yìí. إلا في بيته. فلا حرج في ذلك. kò sábúrú ń bẹ a lè sìnkú sílé. قال النووي رحمه الله تعالى. Imam Nawawi Ọlọ́run bá wa kẹ́. يجوز الدفن في البيت. Imam Nawawi òun ni a kò sí láì fi ń bẹ ọ̀tọ̀ ká sìnkú sílé pàápàá. وفي المقبرة. a sì lè sin sítẹ́ ẹni bá wù kó sin tiẹ̀ sínú ilé ẹni bá wù kó sin sítẹ́ kọ́dẹ̀ ẹ lè sin sí yàrá rẹ̀ tí ń sùn ẹgbẹ́ bá ti sànàbí sí yàrá rẹ̀ ẹ sì lè sin sẹ́ǹkùnlé lágbàlá ẹ sì lè sin sẹ́gbẹ̀ẹ́lé a lè sin síbẹ̀. الصلاة في المساجد التي فيها أدرية الأولياء والصالحين. ẹlẹ́kejì tó wí nù masala ẹ̀ bá ti sọ sílé wípé a lè sìnkú sílé kò sábúrú mẹ́ masalasi. التي فيها أدرية الأولياء. irú baba Sheikh Yahya Lókè Agodi. رحمه الله تعالى. baba sọ àsọlẹ̀ ni pé kún sin àwọn ibi tó ń sin àwọn sílẹ̀ ibi tí wọ́n wá sin wọ́n sì ń jẹ́ wájú masalasi. abáṣe àbúbátá Yasin ní Nahado ibi wọ́n sin àwọn náà sínú rẹ̀. ok ń gbọ́ wá rí bẹ́ẹ̀ àwọn kan wá wípé èèyàn gbọ́dọ̀ kírun níbi masalasi tí wọ́n bá sin òkú síwájú rẹ̀ àbí èyí tí wọ́n sin òkú sí ẹgbẹ́ rẹ̀ àbí èyí tí wọ́n sin òkú sẹ́yìn rẹ̀ wọ́n yẹ pé masalasi yóò sàárè ní masalasi rẹ̀ àbáwá jẹ́ pé wájú masalasi gangan iná ló wà. والصلاة فيه صحيحة. àwọn afáà ní kí á kírun masalasi tí wọ́n sin òkú síwájú rẹ̀ àlàáfíà bẹ́ẹ̀ mìíràn. ومشروعة. kódà ṣẹ̀rí àfarama. بل ومستحبة أيضا. kódà àtúnfẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú. وذلك ثابت بالكتاب. mustahabbatun aydan àtúnfẹ́ bẹ́ẹ̀. yọ ma lámójútó ẹni tí ó kó wọn wù yọ múra dáadáa wọ́n máa fi sílẹ̀ síbẹ̀ yọ wà ní jẹ́ masalasi tí ń bẹ nínú igbó wọ́n bá gbé masalasi tí ń bẹ nínú igbó yìí tẹ́lẹ̀ ló gbé lọ́nu. وذلك ثابت بالكتاب والسنة. èyí ń bẹ nínú kitabu wa sunna وفعل الصحابة. àwọn sàhábà náà síbẹ̀. وإجماع الأمة الفعلي. وأما حديث لعن الله اليهود والنصارى. àdìsí tó máa wá lò ní pé la'ana Allahu al-yahuda wan-nasara àdìsí tó máa fi ń kọ̀ndẹ́mù pé ká má ṣe kú sí wọn ni Ọlọ́run ṣẹ́bílé àwọn yahudi àtàwọn nasara. اتخذوا قبور أنبيائهم مساجدا. torí pé wọ́n mú sàárì àwọn ànábì wọn ní ibùforí kalẹ̀. فمعناه. ìtumọ̀ rẹ̀ rèé ìtumọ̀ yẹn ni òyí ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀ ẹ̀ wáyé. السجود لها على وجه تعظيم. àwọn yahudi àti nasara yẹn àwọn máa ń ferí kanlẹ̀ fún sàárì yẹn gangan wípé àwọn máa ń forí kanlẹ̀ fún sàárì wọn sọ sàárì wọn di bí ó sà tí wọ́n ferí kanlẹ̀ fún. èyí lọ́lọ́run fi ṣépèlé wọn nígbà tí wọ́n ń bọ́ ni. على وجه تعظيمها. على وجه تعظيمها wọ́n fi ń gbé òkú yẹn tóbi. وعبادتها. wọ́n sì fi ń sin òkú ni. كما يسجد المشركون للأصنام. gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́bọ náà ti ferí kanlẹ̀ fún àwọn òsàmà tó ráwọn òsàmà náà tí wọ́n bẹ́ lérè wọn àwọn náà bí àwọn àṣàráàfù wọn àwọn sọ̀nàdídù wọn ó ti bá àwọn àbáhù wọn àwọn àjìdádù wọn tí wọ́n jẹ́ ẹni tó níyì ọ̀zọ̀mà tó bá ti wá kú torí kíran tí wọ́n má bàa tán wọ́n wá gbé ère wọn ó ti bá ń ṣe ń bẹ ní China dì sí wọ́n já sí pé àwọn àgbàlagbà wọn tí wọ́n ti lọ òun ni wọ́n gbẹ́ lérè àbí wọ́n yà ń fọ́tò wọ́n máa lọ lè ferí kanlẹ̀ fún kọ́ máa ṣàdúà lọ́dọ̀ wọn kó tó di pé wọ́n lọ. يدل على هذا المعنى الرواية الصحيحة الأخرى. رواية تأتي واجت يري. عند ابن سعد في طبقات الكبرى عن أبي هريرة رضي الله عنه مرفوعا بلفظ اللهم لا تجعل قبري وثنا. النبي نلا اللهم يقولون لا تجعل قبري وثنا ما sọ sàárè mi di òòṣà. لعن الله قوما اتخذوا. torí pé Ọlọ́run ti ṣẹ́bi lé àwọn kan tí wọ́n mú sàárè àwọn ànábì wọn tí wọ́n mú ní ibùforí wọ́n mú ní ẹni tí wọ́n máa ferí kanlẹ̀ fún ibùforí kanlẹ̀ wọn. فيكون المعنى. ìtumọ̀ rẹ̀ tí wọ́n máa túmọ̀ ni pé ìwọ Ọlọ́run o لا تجعل قبري وثنا. má sọ sàárè mi di òòṣà يسجد له. tí wọ́n máa ferí kanlẹ̀ fún ẹ̀wọ̀n kan mazajid yani yusjadu lahu
tí wọ́n máa fẹ́rí kalẹ̀ fún tí wọ́n sì máa sìn كما سجد قوم báwọn àjọ kan ti fẹ́rí kalẹ̀ fún sàárè àwọn ànábì wọn وهو دعاء àdúrà ànábì ṣe وخبر ànábì sì sọ yìí báwọn tọ̀hún ti ṣe وليس نهيا ànábì ọkọ̀ fún wa pé ká má sìn kù sí masalasi wájú masalasi kò sì ní a má sìn sẹ́gbẹ̀ẹ́ masalasi kò sì ní a má sìn sí ilé والمسجد masalasi هو المكان الموقوف للصلاة àyè tá a fi kalẹ̀ fún ìrun ni ووجود قبر فيه káwárí sàárè lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ لا يخرجه عن مسمى المسجد ó yọ masalasi kó masalasi ti ń jẹ́ tẹ́lẹ̀ ولا يخلو ذلك من حالتين kò sì ní kúrò níbi ìṣesí méjì الأولى alákọ̀ọ́kọ́ أن يكون القبر بجوار المسجد sàárè lè wà lẹ́gbẹ̀ẹ́ masalasi kò sábúrú mẹ́ وهذه لا حرج فيها شرعا kò sí láì fi bẹ̀nu sẹ̀ríà ولو كان القبر جهة القبلة tó bá yẹ pé sàárè bá wà ń bẹ níbi ọ̀kankan bí gábàsì gan níbẹ̀ sàárè wà níwájú wájú masalasi gangan ló wà níbi masalasi kọjú sí iná ló wà ما دام جدار المسجد يفصل المسجد عن الضريح lópin ìgbà tí blọọkù ó ti fẹ́ǹsì àwọn tí ń kírun sàárè ń bẹ ń ta blọọkù ti wá fẹ́ǹsì àwọn tí ń kírun wọ́n ti blọọkù dágàgà rẹ̀ sí sàárè àwọn àfáà ní kò sí láì fi ń bẹ ẹ máa kírun yín lọ òkú kẹ́ ń kírun fún ọlọ́run lẹ́ ń kírun fún. قال الإمام المناوي رحمه الله تعالى أما من اتخذ مسجدا بجوار صالح ọlẹ́ni tó bá ń kọ́ masalasi sí ẹgbẹ́ wòlíì kẹ́ni ọlọ́run rí irú àfáàndá sàlátì kẹ́ni wọ́n sì kúrú àfáàndá masalasi ni wà lẹ́gbẹ̀ẹ́ wáyé masalasi ni ẹ wá ń kírun bẹ́ẹ̀ أو صلى في مقبرته àbótí ẹgbẹ́ ti tẹ́sẹ̀gbẹ́ bí sàárè wọn gan-an فلا حرج عليه kò sí láì fi ń bẹ farabalẹ̀ irú èyí wọn làwọn ti máa ń sìnkú síwájú tálé wọn o ti bá wájú tálé wọn o ti ọwọ́ àwọn agbé ìtẹ́ rẹ̀ sẹ́gbẹ̀ kan ọwọ́ máa kírun lọ kò sí láì fi ń bẹ. وليس في شروط الصلاة الصحيحة المجزئة kò sí nínú tí mú ìrun èèyàn lálàáfíà ألا تكون عند قبر kọ́ pé ká nígbà náà yóò pé torí pé ó ti kírun bí sàárè ní sàárè ìrun òfin lálàáfíà yìí wọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìrun lálàáfíà dáadáa o kò sẹ́sẹ̀ kan fẹ́ ní ó kú kò sẹ́sẹ̀ fún wọn tó sì kú. فصلاة عند القبر صحيحة مجزئة بلا كراهة bílà kàrọ̀ ha ká kírun lẹ́gbẹ̀ẹ́ bí sàárè bá wà àlàáfíà nínú náà tí ó sì láì fi ń bẹ. وجائزة مع الكراهة wàjà ìzà ọtọ bẹ́ẹ̀ kákì má alkaraha àmọ́ ń ta kọ́ ń bẹ̀ ni pé إذا كان القبر في جهة الصلاة من غير ساتر بين المصلي tí sàárè bá ti wà báyìí bí tébù yìí ṣe wà yìí tèmi sì dúró báyìí sàárè ni báyìí kọ̀ wá sí gàgá kan tí ó di sàárè ni sẹ́mi o ti bá wọn kàráhà ni wọ́n tún wá pè wọ́n tún kọ́ ọ màkìrú gan tó nìyẹn náà ní ẹsẹ̀ kúfúrú màkìrú túnú tó ẹ̀ lé bá ń bẹ̀ kí wọ́n kà fara sàkóso sàárè ìdẹ̀bọ̀ kò sí ní gbogbo àwọn afá o ti bá wọn kò sí wọ́n wá kà fara ẹni ọba bídíà ni wọ́n pè wọ́n ní pè ní kúfúrú ẹ̀wà ẹni yóò bá pè ní kúfúrú o ti bá wọn kò tẹ̀lé alkitab wa sunna gbọ́ ntọ́lọ́ ń bá pè ní kúfúrú o ti bá wọn alikúfúrú ma samallahu bihi kufuran. tọ́lọ́ bá pè ní kúfúrú ní ká pè ní kékeré. so tọ́lọ́ wọn bá ti pè ní kúfúrú táwọn nábì ò pè ní kúfúrú àgbọ̀dọ̀ pè ní kúfúrú. so èyí ò jẹ́ náà híyà ti oní sísìn òkú. so oníṣàn gbogbo àwọn bàbá tí wọ́n sísìn lọ ni tí wọ́n fi ń wí pé ó sàmbẹ́ lọ ni àwọn sàárì tí wọ́n sísìn yà á tíra ni. wọ́n bá yẹ pé ìtẹ́yìn mú lọ́wọ́ lẹ́ka ẹ̀ka tiwa yìí náà kẹ́ gbé síra wọn wò káwá fi mizanul aqil ká fi ṣe mìkìyàzù ẹ̀ òṣùwọ̀n làákàyè o ti bá àbà bẹ́ẹ̀. náà ẹlẹ́ẹ̀kejì as-salatu khalfa al-imami as-sufi. káwá kírun lẹ́yìn àfún ẹgẹ́ bí tó béèrè pé èmi náà gbọ́ tí ọ̀kan nínú àwọn àfa onísàlàfí sọ pé ẹni tí ń bá ń wo yẹ̀pẹ̀ àgbọ̀dọ̀ pé sẹ̀rí pé ìsìlámù láàgbọ̀dọ̀ kírun lẹ́yìn ẹni tí ń wo yẹ̀pẹ̀ ẹ̀ sì bá lọ́pọ̀lọpọ̀ ọ̀dọ̀ àwọn àfa àwọn onísàlàfíyà láwọn tí wọ́n di àwọn àfa ẹ̀ bá ń bẹ̀ ok ní tíra tiwọn nítọ̀dọ̀ tiwa yajuzu salatu khalfa ẹ̀ tí mo sọ pé kí ni mo ti ní pátì ni ẹni tí pátì lè bá farama pátì lè má farama ibẹ̀ lẹ́ẹ̀tì máa gbogbo eléyìí ìròyìn ni kó wá ti ń sọ̀rọ̀ àwọn tó ní ẹ má kí lẹ́yìn àfún yẹ̀pẹ̀ tí ń wo yẹ̀pẹ̀ àwọn tó ní ẹ má wo yẹ̀pẹ̀ má kí lẹ́yìn tí ń wo ìròyìn ni kó wá ti ń sọ̀rọ̀ èyí tó wá burú jù yín lọ gan-an tá kírun lẹ́yìn rẹ̀ ńkọ́ ọ̀n tó bá yajuzu salatu khalfa al-imami as-sufi ọ̀tọ̀ ká kírun lẹ́yìn àfa sufi idha kana musliman tó bá jẹ́ mùsùlùmí ẹ̀wọ̀n kan multaziman bis-sunnah multaziman bis-sunnah kò sí àfa oní sálàfì kan tí ó sọ wíbẹ̀ wípé àgbọ̀dọ̀ kọ́dà ibi tó tẹ̀mí àwọn oníwíbẹ̀ kò tí ẹ̀ sọ bẹ́ẹ̀ kò sì ní sọ bẹ́ẹ̀ ó jẹ́ àjẹkù kò ní sọ mọ́ ó ti yá má kírun lẹ́yìn àfún sufi Albani ò ní sọ bẹ́ẹ̀ Ibn Baz ò ní sọ bẹ́ẹ̀ Usaymin ò ní sọ bẹ́ẹ̀ pé ẹ má kírun lẹ́yìn àfún sufi àwọn oníwíbẹ̀ wọ́n bá ti wá wíbẹ̀ pé má kírun lẹ́yìn sufi ó ti wá ẹ má ti túmọ̀ rẹ̀ ní kí wọ́n ti yọ sufi kò ní Islam ó ti wá tọ́ífà islamiyya sí ni wọn báwọn náà ti jẹ́ tọ́ífà islamiyya náà idha kana musliman tó bá jẹ́ mùsùlùmí ká kírun lẹ́yìn multaziman bis-sunnah ó sì dún ní mazunna wa lam yartakib bi bid'atin kọ̀ wá kọ̀ lọ́lẹ̀ kọ̀ mú bídíà gùn mukhrijatin min al-islam ẹ̀wọ̀n kan bíbí àti mọ̀kòríjà min al-islam ẹ̀wọ̀n kan ó ti máa bẹ́ kò sí bídí àgbọ̀dọ̀ wà lára gbogbo wa gbogbo ẹ̀ ń padà bọ̀ wá di pé gbogbo wa pátá la ní bídí àlára àti sufi àti sufi àti salafi àti sunni àti sí àti kò sí ẹni tí ò sí bídí àlára rẹ̀ kò sẹ́ni tí ò kó sínú bídí à ó ti máa kúfúrú nìkan láàmà sọ́ra fún àmọ́ bá ní kó bídí àti kó bí ọ̀rẹ́dì à ń padà bọ̀ wá bẹ̀. amma idha kana ya'taqidu bi mu'taqidatin àmì yìí tó bá gbà wípé tó bá ní àwọn àdìọ́kàn mi yàtọ̀ fún àdìọ́kàn ti ṣẹ̀ríà Islam tukhalifu aqidata ahli sunnati wal jama'ah tó yapa àkídà alùsùn náà wal jamaa mithla du'a al-amwati gẹ́gẹ́ bí kẹ́ máa pe àwọn òkú pé bàbá mi àbíkọ́ máa pe ṣéwù rẹ pé ṣéwù mi kíníkan masa sànú mi masa sí báyìí ṣe Ibrahim masa gbà mí ogun yípo jábùrù masa sọ̀kalẹ̀ ẹjọ́ bá wà gbogbo yín wèrè nù ni. ẹ̀yọ̀ gbọ́dọ̀ ẹ̀rọ báyìí sọ yóò tó kí nù wà ní tọ́jà kẹ́dùkọ́ sàdúrà jábùrù káàdì gbogbo bá wà àsìkò yìí lé bá wà kún sí ẹ̀ má kí n lẹ́yìn rẹ̀ mọ́ ó ti yàwọ́ nù ni àbíkọ́ lọ lè gbàgbọ́ pẹ̀lú tán pé ní holol ó ti bá wọn ẹni bá ti gba fíkírà holol bọ́ ẹ̀ gbọ́dọ̀ kí n lẹ́yìn fala tajuzu salatu khalfahu ẹ̀yìn wọn la gbọ́dọ̀ kí n lẹ́yìn. wa ma'lumun anna as-sahabata ridwanullahi alayhim àwọn afáà ní èyí tá a mọ̀ ní pé àwọn sàábì ànábì ọlọ́run bá wa kẹ́ wọn afáà nùdí àwọn sàábì ànábì kanu yusallun wọn a máa kírun ay yu'adduna as-salata al-maktuba wọn a máa kírun márààrún khalfa al-barri wal-fajir khalfa al-barri wal-fajir wa kí lẹ́yìn ẹni rí
wọ́n sì kí lẹ́yìn kòkí alfajir ẹni bí. مع أنهم يعلمون أن الفاجر táwọn náà sì máa wípé ẹni bí tá ń pè ń kòkí yìí يرتكب كثيرا من الفضائل ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan aburú ń bẹ náà lọ́wọ́ rẹ̀ التي لا يوافقونه عليها. èyí tí wọn ò lè tọ́ ẹ pé láyé wá fi kú náà wà léha àwọn nǹkan aburú tọ́já sí wípé wọn ò lè sọ̀pọ́tì rẹ̀ yá ìwádìí yọ̀ọ̀dà bọ́lá pèjú ìbọ̀yá mutí ìmáàmù ti mutí wọ́n tó lóun ní kí lẹ́yìn ìmáàmù ti mutí èyí tí ń ṣe sinakọ àti èyí tí ń mutí àti èyí tí ń ṣe fọwọ́ náà àti èyí tí ìmáàmù ti ń ta abájẹ èyí tí mo burúkutu èyí tí wọn ìkúlọ̀bọ àgbà rẹ̀ kò náà gà kílànà yóò ṣe so èyí tí ń mu àti èyí tí ń ṣe sinna àti èyí tí ń kọ́dà ta èyí tí parọ́ o ti o kírun lẹ́yìn wọn àbí mọ̀mọ́ tó ló fòfó o kírun lẹ́yìn àgbogbo àwọn kaba yìí pẹ̀pẹ̀ káàbọ̀ kaba yìí irú ẹni bẹ́ẹ̀ agbọ̀dọ̀ kírun lẹ́yìn anabi ti sọ́nù àdìsí kan rí ìrántí àdìsí náà anabi ni sọ́lù anabi ni ìrántí àdìsí yẹn ma ó ní sọ́lù khalfa kulli barrin wa fajir àdìsí anabi àdìsí sahih sọ́lù khalfa kulli barrin wa fajir wa sọ́lù ala kulli barrin wa fajir wa jahidu ma'a kulli barrin wa fajir aw kama qala anabi ni ẹ kírun lẹ́yìn ẹni rí ẹ sì kí lẹ́yìn ẹni bí kátùkátù báwọn bára ẹni wà fàájì ẹ kí lẹ́yìn ìmáàmù rí ẹ tún kí lẹ́yìn ìmáàmù kòkí ìwà fùsùk ẹni ó nílá lápèjú pé ìmáàmù ti mutí ayé torí pé ìmáàmù mutí káyọ ìmáàmù kò sínú sẹ̀ríà kò sínú sẹ̀ríà ní bá sì bẹnu sẹ̀ríà ọ̀yà àmọ́ akari ayé torí pé ìmáàmù mu ọtí káṣí kíni káyọ ìmáàmù tí kì í jẹ́ pé ó mú lásìkò tó fẹ́ kírun tó ìmáàmù ni ẹ wá kẹ́fí pé mutí ẹ pé ẹ máa bá a sọ̀rọ̀ fa ẹ sì máa jòkó lé lọ́rùn fa tí èfi rẹ̀ bẹ́ẹ̀ bá ti yọ ìmáàmù ẹ̀ràn lọ́wọ́ mọ́nu ẹ̀yin lẹ́wàá sí gbogbo ọgbọ́n tẹ́ fi rí kíní òun gbà lọ́wọ́ rẹ̀ pé ìmáàmù rẹ̀ ẹ gbọ́dọ̀ mú tí lórí o ẹ fẹ́ nìkan sọ tí wọ́n máa sọ ìmáàmù ẹ̀yin àwọn kan ti pé ẹ máa jókòó sí ìmáàmù ní bá ti ń lọ yọ sí àmì ìlera wọ́n rẹ̀ bá dé ọ̀rẹ́ bàbá múlẹ̀ lọ wọ́n fẹ́ tọ̀ ní ẹgbẹ́ wọn ẹ̀tún yẹ̀wò ẹ máa mẹ́nitọ̀ rẹ̀ fati kíní òun fi ẹ̀ràn lọ́wọ́ nù o ti wà àyè torí pé ìmáàmù ń ṣe sìnà káyọ̀ ní ìmáàmù nítorí ẹ̀rọ ìmáàmù àyè torí pé ìmáàmù máa gbé máa jó mọ́sálásí mú àwọn mọ́sálásí ọkọ̀ jẹ o ti wà àbí ìmáàmù gbẹ́ran o ti wà àbújá ọ̀rọ̀ ọ̀bàlẹ̀ yasubila ó lè jìnnì kó wọ́n yẹ torí gbogbo èyí ń yọ èèyàn ní ìmáàmù o ti yé a gbogbo ọ̀nà tẹ́ fi ràn lọ́wọ́ tí irú wa ni ó fi kúò nínú ara rẹ̀ iná ni nígbà tó já sí wípé òun ni Ọlọ́run ní kí ó nímọ̀ nípa ṣòrótù ìrun kíkí tó tọ́ra sáà òun lànà bí wípé ẹ kírun lẹ́yìn ẹni tẹ́ ẹ mọ̀ pé ìwà bú ń bẹ lọ́wọ́ ẹ̀ àwọn àti ọ̀dà ń bẹ lọ́wọ́ ẹ̀ ẹ sì kí lẹ́yìn ẹni rẹ̀ tó bá sì kú ẹ kírun sí la àsọ́lẹ̀ ànábì tó bá lè ka pé kẹ́ ẹ ṣe jihad lọ ẹ pè òun náà lọ́wọ́ kẹ́ ẹ jọ ṣe jihad kọ́dà bí gbogbo àwọn àyìn bẹ lọ́wọ́ rẹ̀ àwọn àti ọ̀dà yìí ok ẹ mọ̀ pé ọ̀rọ̀ ànábì ní ń sọ èyí sọ̀rọ̀ mi wọ́n lẹ́nu mi ọ̀gbádùn ó lọ́wọ́ pé àwọn jákèjá máa sọ rọ́bìsì kọ́ òun ní ń ka yín ní ń tú ànábì lọ́lọ́ lè bí Madina pé èsì tó yú rẹ̀ òun ló sì máa ń tẹ̀wé ẹ̀ jẹ́ wá fún ọ lẹ́yìn ìhun kí n tó lọ wọ́n lè mọ̀ pé tá ànábì wọn àwọn sàábìlù àbí wọn lò àwọn sàábìlù Abdullahi bun Umar ó kírun lẹ́yìn Hajjaj bun Yusuf Saqafi ó tò lẹ́yìn rẹ̀ kírun tí Hajjaj ṣáájú tí ń jẹ́ imam Abdullahi bun Umar ó kírun lẹ́yìn rẹ̀ ní màmú mẹ́ni Hajjaj yìí sì rè orúkọ tí wọ́n máa ń pè ní Safak ẹni tí da tí ẹni ó sharp ní ìdá ìjẹ́lẹ̀ ọwọ́ rẹ̀ yá ipa ká bẹ́yẹn lérí ipa kú palẹ̀ Hajjaj máa pa àwọn èèyàn òun ló pa Abdullahi bun Zubair ọ̀pá sí Kaaba ó ti yẹ wọn Abdullahi bun Zubair ọ̀pá sí Kaaba ìjọlọ́n ní Hajjaj so ó sì kírun lẹ́yìn rẹ̀ Anasi ọmọ Maliki náà kírun lẹ́yìn Anasi ọmọ Maliki lẹ́yìn Safa ìrákùnrin ayákìlá iná ní Hajjaj ẹ̀wọ̀ èyí tó burú jọ tí mo lọ nù àbí ayáṣáṣí ìpakúpa tí máa pa ìyẹn pakúpa Hajjaj tó bá lọ lè ka tàríkì rẹ̀ ọ ma pé kì í ṣe ẹni tí yẹn lè wọ́n láti ẹni tí yẹn lè sàdúrà òun náà ti ń sọ wípé wọ́n lọ́n fèrèjì ní àmúhùn òrùkú fèrèjì lẹ́nu ẹ̀ mi tó pààyàn dé ok ó wá kírun lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ mufadal sàbí ànábì rẹ̀ wọ́n tẹ̀lé àdìsí yìí wọ́n tẹ̀lé àdìsí sọ́lú khalfa kulli barrin wa fajir ọgbọ́n sànàbì lẹ́nu so ẹni ìmáàmù ò tí pààyàn ìgbọ́ tí lásán lẹ bá lọ́wọ́ ẹ̀ tó ti ìbáwọ̀ tí ń nùgò ẹ ti gòkó mẹ́tẹ̀lẹ̀ mọ́sálásí ẹlẹ́yọ̀ ní ìmáàmù ìgbọ́ lásán lẹ bá bọ́yọ̀ fẹ́ rọ̀tà dáa sígbó ẹ̀ mà àwọn ẹsẹ̀ lóyún ẹ̀ mà tó tọ́ra sáà gbogbo ìwà tí ó bá wù tí ìmáàmù lè ní àìtorí ẹ̀yọ ìmáàmù ní ìmáàmù wọ́n láwọn ṣòro tún mí tí wọ́n fi yọ èèyàn ní ìmáàmù lọ́tọ̀ inú ẹ̀ lè tí wọ́n sọ pé sàwálò lákè lílà aká ìbá ti dàrú tó yẹ ọgbọ́n mi yé ẹlẹ́ẹ̀kejì Abdullahi ibn Mas'ud òun náà kírun lẹ́yìn Walid so Walid yìí òun sì Walid Mugira kọ́ Walid yìí ìmáàmù tí ni ọtí lòun máàmù ọtí ìmáàmù ọtí tààrà yàrá-bùn Abdullahi ibn Mas'ud sì kírun lẹ́yìn rẹ̀ kọ́dọ̀ kan náà bẹ́ẹ̀ mo ti ìrántí mọ́tí Usman láyé Usman ni tóun náà tí Usman tóun sí ó sì wọn àṣùbáàkì ó ti bá ó lè kí àṣùbá mẹ́rin ó jẹ mutí ó ti ń pa ó ní kí wọ́n ná Usman ní kí wọ́n ṣe ń blálà wọ́n ṣe ń blálà ń gbóyè tó lọ́jọ́ kejì ó tó ṣáájú wọn padà ó fi èmi sí fọ́lọ́run wọ́n ṣe ń blálà tán ọjọ́ kejì wọ́n tún tó lẹ́yìn rẹ̀ kí wọn padà wọn tó lẹ́yìn ní imam so bí àwọn eléyìí ti náà. wàbítálì ana ada imam asòfin yà. tí a lọ kí gbogbo àwọn táwí ẹwúrú aburú yìí ẹwọ ẹni tí ń pààyàn tákìlì lẹ́yìn rẹ̀ ẹwọ ẹni tí ń mú tákìlì lẹ́yìn rẹ̀ ẹwọ ẹni tí ń ṣe sinna tó kìlì lẹ́yìn rẹ̀ ẹwọ ẹni tí ń jẹ́ ẹnagbé tó kìlì lẹ́yìn rẹ̀ àbí tí ń jẹ́ asọ́ká ń lè tààrà gamu ó ti ẹwọ gbogbo aburú yìí káwá wípé òun sún fi ti ń ṣe ilaha illallah lẹ́wà ní kí wọ́n máa kìlì lẹ́yìn rẹ̀ tẹ́lẹ̀ pé kí nìyẹn kò ṣètò wàlẹ́ àgbà tó kanu inú fatawa Usaymin inú mímbà di fatawihi pé ìmáàmù tí ọba ti fárùn rẹ̀ ẹni tó bá fárùn rẹ̀ ẹ gbọ́dọ̀ kí lẹ́yìn ẹni ọba kí lẹ́yìn ó ń tọ́ wọn ni tí wọ́n Usaymin sọ
ó ti wà ó tún sọ kan ó ní ẹni tí òun tún ní lọ́dọ̀ tún ká máa wípé ká kí al-Qur'an tàkà ní sadakallahu mawlana al-azim wa balaga rasuluhu al-karim wa nahnu ala dhalika mina shahidin ó ní bídíà ní ó lè gbọ́dọ̀ sadakallahu al-Qur'an lọ́dọ̀ òsèmí lọ́dọ̀ ẹ̀ Albani òun sì ní pé èèyàn lè kírun lẹ́yìn ẹni ọba fanugba torí pé irun gbọ̀n yẹn súnà ni irun yẹn ọ̀ràn yẹn lòun àwa lè fi súnà ká fi gbógun ti ọ̀ràn yẹn ẹ̀wùn nǹkan sẹ́yìn báwọn àfáàtì wọ́n ti ṣe àmọ́ lọ́dọ̀ tí wọ́n mi ìpìlẹ̀ àmọ́ tí bára wá sí. àti tẹ́lẹ̀ náà. أن هذا الإمام الصوفية إمام صوفي يشهد أن لا إله إلا الله سبب لا إله إلا الله وأن محمدا رسوله تبين كتاب يقولون سبحان لا إله إلا الله محمد أنتم بينانوني ولا يأتي بشيء يعتبر نفذا بهذه الشهادة كوسين كواسين كان مي تو بورو تا لي في سو wípé لا إله إلا الله يودا فالصلاة خلفه جائزة كاكيون lẹ́yìn rẹ̀ kò sábúrú ńbẹ̀ وإذا كان موحدا tó bá jẹ́ ni tó ní tauhid معروفا بالتوحيد ليس مشركا àgbà kó ní tauhid kì í ṣe olùṣẹbọ وإنما عنده شيء من التصوف àmọ́ àríkó Sufi ni ولكنه موحد مسلم àti mùsùlùmí ó ní tauhid la يعبد الله وحده ń sin lọ́hun ولا يعبد المشايخ kò sí àwọn séwù kò sí àwọn kútùbù rẹ̀ ولا يدعوهم من دون kò الله sì pé wọ́n pé kí wọ́n wá ràn lọ́wọ́ lẹ́yìn Ọlọ́run كشيخ عبد القادر gẹ́gẹ́ bí ẹni tó wà lọ́jọ́ Abdul Qadir kò máa pe Abdul Qadir ọba kí n nàbà Abdul Qadir àgísí ní Abdul Qadir wọ́n ta zanu Abdul Qadir mú pé ọmọ wa sunkún ti lọ́rùn kò sí bẹ́ẹ̀ أو غيره àbíkọ́ máa pe Amadu Tijani àbíkọ́ pe Ibrahim àbíkọ́ pe Salati kó ní Abdul zanu mi kò sí bẹ́ẹ̀ ẹ̀ sì rí pé ẹ̀ lè rí onísúfì Kàdìríyà kan ó ti wà tọ́ Ọlọ́run ló ní wàlíláì kàmẹ́l onísúfì Kàdìríyà kan ní gbogbo tí ń jẹ́ lẹ́yìn báyìí yọ wà nígbà náà òun pe Ṣéhù dá Salati kò sí gbogbo tí ń jẹ́ Kàdìríyà mú wí wà ní sẹ́yìn Salati gbà mí ìyẹn gbọ́ orí níjọ́ tá a ti ń bẹ ìyẹn ti gbọ́ nínú tàn àbíkọ́ kọ̀ọ̀tẹ̀ bá ní Salati torí pé Ṣéhù dá Salati wọn ò fi kíní yẹn lélẹ̀ fáwọn mùrídí wọ́n já àwọn mùrídí ọmọ wípé kò sí nǹkan kan fáwọn jẹ́ àfọlọ́n Masha Allah ẹ̀ lè rí bẹ́ẹ̀ lọ́dà Kàdìríyà so àwọn mìíràn sì ti ń bẹ́ ń bò mí náà gbogbo ẹ̀ tí ń kálukú ti so inú àwọn kíní yẹn kálukú ti adjust kálukú ti ń dá nǹkan padà sí ọ̀dọ̀ Ọlọ́run lójú ẹ̀ بل يعبد الله وحده ń pe Ọlọ́run fún ẹ̀ فلا بأس بالصلاة خلفه wọ́n sábúrú mi ká tún lẹ́yìn ومجرد كونه لا يضم يديه àbí ká torí pé èèyàn ṣe báyìí lóyún ọwọ́ àdáwọlé ó ti tó mọ́sálásí òfẹ́kùn lẹ́yìn rẹ̀ ọwọ́ àríwọ̀n tó dáwọlé ní ìdáwọlé ọwọ́ àjáde padà ọ̀sán àkílẹ̀ dàkínú ọjà èèyàn dáwọlé ni ànábì ní ká máa ṣe báyìí àfáà ní ara لا يمنع من الصلاة kọ̀kọ̀ fún láti má kírun lẹ́yìn rẹ̀ لأن ضم torí pé اليدين ká ṣe báyìí أمر مسنون súnà nàbì ni وليس واجبا kì í ṣe wájibì tó bá wù ọ̀dáwọlé tó bá wù ó ṣe báyìí má torí pé nìkan ṣe báyìí kó ló ní kírun lẹ́yìn wọ́n náà má torí pé nìkan ṣe báyìí bóun bá ṣe báyìí wọ́n ṣe báyìí lẹ́yìn bóun bá ṣe báyìí wọ́n ṣe báyìí lẹ́yìn èyí tó bá wù ọ́ gbogbo eléyìí ò sí nǹkan kan tó kò sí kọ̀ọ̀kan ẹ̀sìn rárá ما شاء الله nǹkan dá wa lálẹ́ náà bídíà nù ni ṣé wàá bídíà mo ní gbogbo àwọn àti bídíà àbẹ̀kọ́ ni mo ní kò sẹ́ni tí ṣe bídíà kò sí onísàlàfíà kan àti onísúfì kan tí yóò lo microphone láti máa fi kírun àbí ẹ wà rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yàrá Salafiyya wọ́n sọ pé wọ́n àti lo muazinu ma bẹ́ẹ̀ni àbẹ̀kọ́ ni wọ́n àti lo muazinu ma òun náà ló sì kámà òun náà ló pè òun náà ló sì kámà fún rẹ̀ òun ló sì máa ṣe aláàbá pẹ̀lú microphone tí ó ń kálukú ọmọ tẹ̀lé ọ̀dà abẹ́ púpọ̀ àmọ́ bídíà súnà gangan ni ká lo muazinu kọ́ máa wí àmọ́ àgbọ̀dọ̀ lo microphone ìmáàmù gbọ́dọ̀ lo muazinu náà gbọ́dọ̀ microphone ọ̀pọ̀ tá a bá fẹ́ tẹ̀lé súnà ń bẹ́ ó ti bá wọn ẹ̀hẹ́n anabi sọ lókà mara ètò wọn ní òsọ́lí anabi ẹkí ló gbẹ̀mí anabi tí níbo anabi ti wá lo gbòǹbì láti lo microphone rí tẹ́yẹ pẹ̀lú rí níbo gbòǹbì láti lo microphone tí fi ń gbé ìhun sòǹgbì fọ́ọ̀rún lọ́dọ̀ anabi fáwọn èèyàn rí. jésù máa ti pé àtàwọn àti àwọn náà. bídíà náà là ń tẹ̀lé mẹ́wọ̀n microphone tí tẹ́lẹ̀ mọ́ Allahu akbar Allahu akbar táwọn yóò fi máa gbọ́ ni agbọ̀dọ̀ lo ohun ọgbọ̀dọ̀ wá ohun kún ohun rẹ̀ tẹ́yà ti bẹ́ẹ̀ méjì ọmọ àgbọ̀ bíbí láti ṣe tó bá fẹ́ ṣe súnà ọgbọ̀dọ̀ síbẹ̀ nítorí fi mú wa tá a fi ń lo microphone láti fi ràn wá lọ́wọ́ lónìí ó ti bá wọn ó ti di bídíà so àtọwádé ká tó fi súnà lẹ̀ wọ́n tún gbé súnà jùlẹ̀ wọ́n tàrà ká súnà wọ́n àkọ́ ọmọ bídíà ayé bẹ́ẹ̀ kọ́ ni wọ́n àmọ́ ta súnà wọ́n àkọ́ ọmọ bídíà sunna ni ká lo muazinu súnà ní ká lo muazinu láì lo microphone àmọ́ àwọn gbé bídíà dé wọ́n bídíà ní ká lo microphone káfí ká lo muazinu muazinu rẹ̀ so àwa tó wá bídíà tiwa náà tá lo microphone àmọ́ tiwa tó gbé pẹ́ tọ́lá tó lo muazinu tiwa agbé súnà mara àfi bídíà díẹ̀ àwọn ti ẹ̀mọ́ mọ̀ ju súnà lẹ̀ wọ́n fi bídíà síbẹ̀ bídíà níbẹ̀ bí kì í bá ṣe bídíà ìyẹn retí kọ́mẹ́ntì lórí ẹ̀ kọ́mẹ́ntì pé challenge kọ́ kọ́mẹ́ntì láti kọ́ mi láti ṣàlàyé fún mi pẹ̀lú kíni pẹ̀lú mímọ̀ àti peace pé àwọn àjàgbọ́n ló báyìí ni bó ti rí ni kí n tún bá láyé yẹn èyí ò jẹ́ kan ẹlẹ́ẹ̀kejì tó tún jẹ́ bídíà tóun tiẹ̀ tún lágbára púpọ̀ bí lè ìtawí lọ òun ni musabaka Kùránì yàtọ̀ sí Kùránì competition bàbá ìyálàyà bídíà ni òun tó lágbára lọ àwọn súnfì wá sí àlọ́ náà mo sọ pé àwọn sọ bídíà tiwa náà láwọn bídíà tiwa náà kíkó wa náà wọ́n mọ̀ pé bídíà ń bẹ lọ́dọ̀ gbogbo wa ní tí mo sọ nìyẹn àjọkó sọ bídíà ni Kùránì competition yẹn ṣe competition náà ni Kùránì competition yẹn musabaka Kùránì yà bàbá bídíà tó lágbára ni lam yarid fil Qur'an wala fil hadith nasun sarihun yad'una ila musabaqati al-Qur'an kò sí àyà rẹ̀ náà Qur'an kò sí sínú sùn rẹ̀ náà àdìsí tí ó mọ̀ sọ fún wa pé Qur'an competition kò sí tàbá sí rí àyà kanú al-Qur'an àbí nasu kanú hadith anabi ẹ fi hàn wá lọ́wọ́ akéèkún competition kọ Qur'an ò sí nínú al-Qur'an kò sí nínú hadith anabi kò sí nínú sunna rárá ọba nǹkan kan pẹ̀lú sunna wọn àti sunna ọjọ́ pàdé wọn àmàrà anabi ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ Qur'an competition ọlọ́run gan fúnra rẹ̀ ọ̀sọ́ anabi kan ò sí sáájú anabi Muhammad ò sí sáájú àwọn sábẹ́ òdo sí kò sí sábẹ́ tó sí kò sí sábẹ́ tó sí kò sí sábẹ́ tó sí gbogbo pé Qur'an competition adé kọjú gbogbo ayé àwọn Ibn Taymiyyah iná ni a ń ṣe competition Qur'an pé ọ̀dà tí wọ́n ti ní pé nígbà jẹ́ pé musabaka ti ń bẹ́láyà nabi òun ni ti al-khayl wal-bighal gílẹ̀ ń pè bánirà nkúmi ìbáka ẹ̀sìn àti ọfà kí ló sì fàtà tí wọ́n fi ń gbà náà ni pé tí wọ́n bá ń pèpè fún ogun ó ti bá wọn fẹ́ máa fi ṣe warming up àbí training ìwọ́ wa báyìí ti máa ṣe ni pé ìwọ́ kò owó lápòjò bó lọ kí n fowó sàpòjúwe
èmi ò fi bóyá 10,000 wọ́n ló kó 10,000 ó kò fẹ́ nìkan èmi àti ọjọ́ díje ẹni ó bá jára wọn lẹ̀ òun yóò gba 20,000 ó ti bá wọn èyí wọ́n ti tẹ́tẹ́ so èyí wọn ní bẹ láyà nàbí so àbí ọ̀fà yìí ẹni ó bá tọwọ́ so wọ́n fi ń tírénì ogun láti fi ṣe kí n fúnra wọn wọ́n yìí fi ṣe ẹ̀ta tí ní ara wọn so àmọ́ kò ránkọ́ ẹnìkan wà gbówó kalẹ̀ wọ́n máa lè gba fọ́ọ̀mù ẹni bá ti àwọn ènìyàn ọkùnrin fọ́ọ̀sì ọgbà kìíní sẹ́kọ̀ndì ọgbà kìíní tọ́jú ọgbà kìíní gbogbo èyí mo ti wá kò sí ẹlẹ́mi tó ń wí ní tí kakọ̀ ní tẹ̀lé àwọn ọmọ wa rí hakura lọ́rẹ́ pẹ́ẹ́tẹ́ kálukú ọ̀dà abẹ́ a ní ọ̀dà àní kìí ṣe súnà làwí ọ̀tọ̀ ká kọ̀ndẹ́mù yẹ pé ọ̀dà o ọ̀dà torí kọ́ ọ̀nà wà lọ́wọ́ kí ni àrọ́ tó ti fún wa ni pé ó tún jẹ́ kí àwọn ọmọ wa máa gbìyànjú kí wọ́n máa sáré èmi náà fẹ́ hakura ni èmi náà fẹ́ ṣe báyìí ìṣeré lójú kòkòrò ọ̀dà dáadáa àmọ́ bídíà anábì kọ́ mu wa àwọn sáré kọ́ mu wa a wà sí sọ́ndà bídíà àtúnhà dáná bẹ́ẹ̀ bá ti wà ní kò sí bídíà àtúnhà dáná àjẹbí kò dáná. àdìsí wa kúlù bídíà àti dọ̀là máa ń kà. àdìsí ẹ̀kan wà kúlù bídíà àti dọ̀là ọmọ bí sọ wípé àdìsí ń ní ìdíkí ká ní fáhámù rẹ̀ ká sì tọ̀wọ́dì wọ́n tún àlàyé rẹ̀ sí fáwọn èèyàn kó lè yé wọn tọ́lá pé kúlù bídíà àti dọ̀là ní tí fídíò bá ti pín ọgbọ tí ò ní hasana tí ò ní ẹyà tí ò ní kìnìkan tí ò bá ti pín ajẹ́ pé Kùránì competition náà wà nù bídí àti ọjọ́ dọ̀là àti nínú microphone pẹ̀lú wọn so báwọn nǹkan yẹn ti ọ wà ní wípé gbogbo ohun tá à ń fa yìí nìsín bá ti máa fa torí kò ní jọ yé wa èyí táwọn sọ yóò ní yé wọn èyí táwọn náà sọ ò ní yé àwọn náà nígbà tiwa àmọ́ tó bá ti dọ̀rọ̀ tọ́lọ́wọ́ àtànábì àjọ dúró ní ojú kan náà tẹ́wárí àyègbà tiwọn káwọn ọmọ gbàjọ káwọn ní àyíká ṣe yí ọ̀dà káwọn ní ọ̀dà báyìí ni kò dín nǹkan kan kò sì yẹ kó di ogun kò sì yẹ kó pèpè lọ bí ogun àmọ́ lọ́dọ̀ wa ń yà yín problem ta nìyẹn pẹ̀lú bẹ́ẹ̀ ti wuyi nísìn tẹ́lẹ̀ mi ọba sọ nísìn èébú ni ó fi dá padà fún mi kì í jẹ́ pé mímọ̀ ni ó fẹ́ kọ́ mi èyí tó sì dá ni pé kó tún kọ́ mi ní ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ kí n fi kún tèmi kọ́ wá ní kọ́ mi ní ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ èébú ẹ̀dá ńgbà mo sọ̀rọ̀ kalẹ̀ ọ̀rọ̀ mímọ̀ mo sọ kalẹ̀ yìí bóyá tí mo sọ bóyá kò yé mi dáadáa èmi kàn sọ gẹ́gẹ́ bó ti ń tẹ́mi ká àti tí mo gbóyè ayébẹ̀kọ́ àti tí èmi náà fi ráhà yìí tèmi ìyẹn nù tí mo gbóyè ni èyí tó wá fún mi lómi tó dáa ju tèmi lọ ẹni wá fún mi tó ṣe pé tí ò ní nǹkan kan fún mi báwo mo fẹ́ ṣe ìzdíyàdù àìlìm lọ́dọ̀ ẹ̀ wal fawaid lọ́dọ̀ ẹ̀ so bí o ti ronú problem ta nínú kọ́lọ́n kọ́ wọlé Muhammad ṣe àlàyé ó dojú ẹ̀ so dojú ẹ̀ díẹ̀ báwọn so gbogbo eléyìí àwọn afá wa ti kọ́ wa àkànú tíra àwa náà tún àwọn yẹsẹ̀ ní tí kàn gbọ́n táwọn afá wí kọ́lá ṣe wùkọ́ wàhálà kúrìtù ni nígbà ṣe wùsọ kí ni wọ́n lé ní tí ṣe wùsọ lánàá tí bàbá alágége sọ̀rọ̀ pẹ̀pítà sọ ó ti báwọn wọn sọ gbogbo àwọn tó ń jọmọ kí bàbá alágége wọn lọ lè wá ó ti báwọn ọ̀dà ìwé nù ó ti báwọn ọ̀dà ìwé tó ní gbogbo ẹ̀ pátá níbẹ̀ fún bàbá so bí ọ̀rọ̀ mi mà ti bó ti rí nù kò sí ní ti ń jẹ́ lásìkò sílé síríkù kò sí ní ti ń jẹ́ bẹ́ẹ̀ kò sẹ́ bọ́ mbẹ́. àwọn táwọn ń fẹ́ yẹpẹ́ kọ́. a sọ fún ọ wípé àlóyè pé ó kírun lẹ́yìn rẹ̀ bídíà ní yẹpẹ́ lọ́dọ̀ wọn bídíà ní súfì lọ́dọ̀ wọn lọ́dọ̀ tiwa kì í ṣe bídíà àti yẹpẹ́ àti kíníkà kì í ṣe bídíà. mustahabu lọ́dọ̀ tiwa so n ta gbé lọ́rùn ọlọ́run lọ́ba tí ó ní sunna ànábì lẹni tí ọlọ́run fi sunna ayé bẹ́ẹ̀ kọ́ so àmọ́ pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n ń kọ̀ndẹ́ mọ́ wa lọ́wọ́ ṣe gbogbo èyí gbogbo àwọn bí àwọn àádá bíi ìtawí òròlé gbogbo nǹkan àwọn nǹkan tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn èyí tó jẹ́ gbòǹgbò gangan ó ti wá òun ní ká gbìyànjú láti dìmú láti mójútó ẹ gbogbo àwọn ẹ̀tún gbogbo àwọn bí àwọn ìwé kan tó ti bọ́lẹ̀ lérí igi tó ti gbẹ àwọn èsì ìtún lẹ́lẹ̀ àwọn èyí tó jẹ́ gbòǹgbò gangan láti kíni lámójútó gbogbo ọfà àwọn gbà wọ́n ti gbá ọ̀sàwọ̀ ọ̀tọ̀ balẹ̀ so gbólóhùn yẹn ó dàbí ìgbà tó já sí wípé èèyàn ń fi ìròrí àwọn kan èèyàn fi ń da sẹ̀rí àtọ́lọ́run àfi ń di sọ̀rọ̀ àtọ́lọ́run àsìkò tá a fi mú ròrí àwọn òsèmí sọ báyìí gbogbo gbólóhùn pé òsèmí sọ báyìí sẹ́kìnìkan sọ báyìí ntí òsèmí irú lọ́sọ ntí Ibn Bas irú lọ́sọ ntí àlìbá ní irú lọ́sọ bẹ́ẹ̀ mi ti rí rè òun làwọn ọwọ́ àgbà àwọn amú bíbà tẹ́ kọ́lọ̀ gan-an ní àlọ́sọ àdé gbọ́dọ̀ sọ àwọn àfa yìí di ọlọ́run ìròrí wọn ni wọ́n ti sọ ìròrí sì ń lọ ní ìjọ ni wọ́n kú ná ìjọ ni Albani kú ìjọ ni Ibn Bas kú Fawzan sì ń bẹ́ẹ̀ tiẹ̀ ó ti wá so ní gbogbo wọn yìí 19th náà ni wọ́n 19th century náà ni wọ́n ok àwọn làwọn àfa àtiwa níyà yìí náà láwọn tí kọ́dà láwọn tí wọ́n gbọ́ àdìsí yé jù wọn lọ lọ́dọ̀ wa níyà nínú àwọn ọ̀dọ̀ wa níyà aláwọn tí wọ́n gbọ́ àdìsí yé jù wọn lọ àmọ́ torí pé gbọ́ tán náà bí yé jù wọn lọ àmọ́ torí pé wọ́n yé jù ọmọ lágbára kò jẹ́ kí inú wọn kó jáde kò jẹ́ káwá tá a jọ ọmọ náà mọ̀ bá nu wọn aláwọn tán mọ fíkì jù wọn lọ o ti wa bá ti wí ní sìn wọn ni àtàwọn tó bẹ̀ tó mọ fíkì jù wọn aníwọn tó táwọn náà sì mọ̀ ìkébẹ̀ lánàá lóòótọ́ tó ẹ̀kẹ́ bọ́lá báyìí pé àyíbá wà fún ọjọ́ náà kọjọ pàdé pẹ̀lú wọn ni wọ́n mọ̀ pé kí ni kan yìí tó ń bẹ ẹnu àwọn afáwa tí wọ́n ti lọ àwọn mímu bẹ tó jẹ́ pé wọn ò lágbára àti lọ sọ lágbára ọlọ́run fún aláhàn lágbára àmọ́ wọn mọ kéwu ju ẹni ọgbọ́ lágbára gbàgbọ́ lọ bẹ́ẹ̀ni sẹ́yìn àfáà náà ògùnagiri ọlọ́run bá wa kí wọn àbọ̀ ògùnagiri wọn mọ̀ yálà yàkéwu àbọ̀ ògùnagiri màkéwu ọlọ́run bá wa kí wọn àmọ́ ká sọ lágbára pátápátápátápátápátá ó ti wá wọn ò ní agbájá ẹ̀ bẹ́ẹ̀ làwọn bàbá wa bẹ́ẹ̀ àtúmọ̀ bẹ́ẹ̀ pé ọlọ́run fún wọn ní bẹ́ẹ̀ gbogbo bàbá wa ní màkánà ó ti wá àwọn ọ̀làgbájá àmọ́ pé ìmọ̀ gẹ́gẹ́ àdìsí bàbá ní màkánà bàbá àlíjà bàtà àti bí kí wà ti àdìsí àwọn yìí ọmọ lágbáwá gan yọ mà pé òun kànyà kìí ṣe bí lágbáwá ni kí wà èdè lásán ìnà lágbáwá gbogbo ẹni tó lọ lé kí wọ́n lágbáwá nìkan lórí mú dé ń bẹ̀ orí nǹkan mú dé mo fà dẹ̀ ẹni tó lọ lé kí tó lọ ọdún méje lé kí ọwọ́ adarí ọwọ́ adé kí lórí gbédé lágbáwá nìkan lọ́wọ́ gbédé lọ́gà àrùbíyà nìkan lọ́wọ́ gbédé ọkà gbọ́ lágbáwá lásán ó wọ jìdòjìdò nù kí èdè lásán lọ gbọ́ ó sì dé ẹni tí ó lọ lé ìwé tó lọ skul tọkàn gbọ́ English tí ó mọ̀wé torí wípé lágbáwá tẹ́ wí tí wọ́n sọ fatafata tó wí ọmọ kan tó bá jẹ́ ọmọ area boys kan tọ́lọ̀ ń bá ní wọn lọ jù sí Saudi gbàtọ́ bá ìlú ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin ọdún márùn ọdún mẹ́fà tọ́ba ìlú mẹ́ láì kéwú tọ́ba délé yọmọ sọ lágbáwá mo ní ọmọ Ìgbò kan yẹn ọba ibẹ̀ ni ọmọ Ìgbò kan ló ń bẹ lọ́jà tó fi yà ọgbọ́ àgbákò lágbáwá tí bá ń sọ lágbáwá fáwọn ọ̀gá Ìgbò sì ni
kò sí lè yẹjọ́ rẹ̀ sìn. yọ̀nà ìbò ọmọ kankan bẹ̀ àgbákò mo ní ẹnìkan náà tó ń pẹ́ Saudi tó lọ Saudi ó ti wà ọkùnrin ni ọpẹ́ Saudi ó fẹ́ lò tó 15 years ọwọ́ agbó Lárúbáwá àrùbí àfọ́sá halifa kí sàn Lárúbáwá mi yàfa Lárúbáwá tó jiná tààrà tí n bá ń sọ Lárúbáwá bùrùbùrù báyìí ma bí ẹ̀mí àkójọ kan mo bá ju masí alákan sí àwọn kéwù àwọn kòsáyì fáwọn láti kéwù lọ́wọ́ ni kíní kan bọ́ọ̀lù sí wá gbọ́ ni kòsáyì fáwọn láti kéwù lọ́wọ́ ni but àwọn àmà díẹ̀ àwọn ìdí àkọ́kan àwọn ideology àwọn díẹ̀ kan rí he náà ni so ọ̀tọ̀ ni èdè gbígbọ́ ọ̀tọ̀ ni mímọ̀ gángan bí bàtà Hausa gbọ́ ṣe nìyẹn so ìmọ̀ gángan wọn la bàbá yẹn ni àwọn bàtà náà ìmọ̀ gángan tá n pè ní mímọ̀ òun ni wọ́n ni wọ́n fi kọ́ gbogbo àwọn tó di dókítọ̀ tí wọ́n di nǹkan tí wọ́n dà lónìí ọlọ́mọ sábà kẹ́ gbogbo wọn ọkẹ́ àwọn tí wọ́n ti lọ àwọn tó sẹ́kù ọlọ́mọ bá fẹ́ wọn lẹ̀ wọlé Muhammad Rasulullah sallallahu alaihi wasallam gbogbo àwọn tí ń wò wọn àti à ń sọ tí sì ń yé wọn ọlọ́mọ bá wa sàlékún dáadáa yín gbogbo àyè tó ń kálukú tí ń wò wọlé Muhammad Rasulullah ó yìí sàn yín lẹ́sàn yìí salatu wa salam alayka ya Rasulullah salatu wa salam alayka ya nabiyallah salatu wa salam alayka ya akrama khalqillah alf salatu wa salam abadan da'ima alayka wa ala ashabika ajma'in subhana man lam ya'lam qadrahu ghayruhu wa la yablighul wasifuna sifatahu subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillah